She
Yeah.
Baba. Kó ọjọ́ pa wá pa wá bá bá wọn lé. Ìdájọ́ kò wúlò yìí. Lọ́pọ̀ kí máa ṣeré fún ẹ ọgbọ́n ọba pírẹ́sìdẹ̀ntì. Máa ṣeré fún wa. Àwọn ìyàwó tiwa tó gbé. Ẹ̀bùn fún kábíyèsí ní orúkọ ọba James Oyèbíelégbèdé ọba ti ìlú Àgọ́yàṣá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin àti obìnrin, onílé àti àlejò tí ó wá bá wa ṣe ayẹyẹ yìí. Àdúrà wa ni wípé ní Ọlọ́run ọba kó san yín ní ẹ̀san dáadáa. A sì wá ń fi orúkọ adé kí gbogbo yín pé ẹ ṣe láyọ̀láyọ̀ lẹ́ ń bá lé. A dúpẹ́ lọ́wọ́ ìjọba ìbílẹ̀ Ìpókíà àti àwọn kábíyèsí. Ọlọ́run ọba yóò tún ilé àti ọ̀nà yín ṣe. Lẹ́ẹ̀kan sí ẹ ṣe a dúpẹ́. We are going. I'm looking at
Bọ́tà lẹ́ẹ̀kan ló bá kó sí bùbá ló bá kọjú ẹ̀yìn. Wọ́n ti múra nípò kíá nìyẹn. Ọkọ̀ wájú sẹ́yìn, ó tó ajé òdì ló wà ó dé à. Ìwọ má jẹ́ kó mọ̀ pé kò kí á lọ sí kò. Ó ga. Ṣé ọ̀rá ń yanjú ẹ̀? Ṣé omi gírásì náà bómi tútù? Ó pa Àlàáfíà tó kọ́ pọ̀ wọ́n bá kó ẹ̀ ń bẹ̀. Wọ́n bá kó yín o. Tàbí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí. Ọgbọ́n tẹ̀ tó sọ̀rọ̀ tó dá sí bí òkú àwọn ìyàwó kábíyèsí sẹ́ńtà tẹ́lẹ̀ mọ́ náà. Sáwọn ìyàwó ẹ̀ náà ló ń jó yẹn. Àwọn méjì tí wọ́n wọ aṣọ òkè yẹn. Irú ọ̀sán bàbá náà náà sùn wọ̀. Àwọn nǹkan tó wá ní ìbàyí tó ń wọ aṣọ òkè. Irú aṣọ bàbá yẹn. Àwọn ìyàwó tiẹ̀. Gbogbo àwọn lóró ṣòkè tí wọ́n kún dùrù náà. Àwọn yìí àti máa kásẹ̀ ní pé mo rí mo fẹ́ lọ gbé fún Abíọ́dún tọ́nà tẹ́lẹ̀ rí torí òun mí ni ẹ̀ gan ni. Ọdún yọ pẹ̀lú mọ́jú kò rẹ̀ sí mi.
Thank you.